I ordered for a special request. That request was dedicated to me way back. And if you are a Benin boy or you understand Benin, you listen carefully. Because this thing happened way back. Everybody will pray for me to come out. God bless you. Yodele peye ne marege no mo. Eviesi amasa wakoni majina. Eviesi amasa wakoni mayo. Idowu Agbes Managing Director Parliament. People they bring the money, come make the work out. Yes, you are my director for life. Chairman or for chairman,
my state immunity o. Ẹsẹ̀ nù náà di ọ̀rọ̀ wọ́wọ́ kan o. Ìyáre wẹ́ra yo. Kabaka, orí adúrí mọ̀tẹ̀, wọ́n fẹ́ gbẹ́dì. Tọ́ni Kabaka o, orí yẹrẹ rẹ̀ lórí yẹrẹ o. Orí ẹgbàdú, orí ẹgbìdì hàn ní mẹrẹ tí o. Èlà orí ni máa tọrẹ bímọ o. Ọ̀sán orí ẹ̀rọ ẹgbẹ́ rẹ o. Chairman of all chairmen. Parliament. Break it down, please. Break it down, please. Comrade Tony Kabaka Adu. Ẹ̀ka yín láti ẹ̀rẹ̀ ló dẹ̀. Owó ìwé London wà á tó rẹ̀ ló dẹ̀ ní. Ìtúwẹ̀rẹ̀ nà ẹ̀tẹ̀ náà iná ọlọ́wẹ̀ tí ẹ̀rẹ̀ wù túwẹ̀rẹ̀ nà ṣẹ́dọ̀ nẹ̀. Ọ̀fọ̀ ẹ̀ pé. Àyẹ̀kọ́ ẹ̀ nà ọ̀ṣíọ̀mà. Àyẹ̀kọ́ ẹ̀ nà ọ̀tíọ̀mà. Ọ̀tẹ̀ làkú ọ̀ṣàṣẹ̀mọ̀. Tony Kabaka. My state! My state! My state! Owó ẹ̀nà ti ọ̀rọ̀ ká ní ìyá rẹ̀ wíwọ̀ yá. Owó ètí ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ Akupe Ventures rẹ̀ níbẹ̀ yá kíyè. Managing Director Akupe Ventures. Presido Adiaba rẹ̀ o. Àwọn ọlọ́rọ̀ Adiaba o. Àwọn ẹ̀dọ́ bọ́ọ̀sọ̀ o. Àwọn ẹ̀dọ́ rí ẹ̀wà náà. Àwọn ẹ̀dọ́ rọ̀pàrọ̀pà rẹ̀ ní ayé. Òun ayé gọ́fìnà o. Ètò ní ìwé nìkan lẹ́dọ̀ yìí. Wẹ̀rẹ̀ ayé lọ́kọ̀ gọ́fìnà chairman. Ètò ní ìwé nìkan lẹ́dọ̀ yìí. Wẹ̀rẹ̀ ayé kásẹ̀lọ̀. Ètò ní ìwé nìkan lẹ́dọ̀ yìí. Ọ̀nà ìpínlẹ̀ ní ìpínlẹ̀ ní o. Mẹ̀má ìsọ̀nà wọ̀ kọ́ o. Òwò àsìkò èkélékélé. Èmi èsì ìrìn ẹ̀wò. Tony Kabaka chairman of all chairmen o. Wẹ̀rẹ̀ ẹsẹ̀yẹ ní ayé o. Wẹ̀rẹ̀ awé ìrìnnù wẹ̀rù hìyà. Ẹsẹ̀yẹ ní ayé o. Ìwádùn awé ìrìnnù wẹ̀rù hìyà o. Ẹjọ́ yàgò ìyàrá o. Ìrí ó pè ya ìyàwó ìyàrá. Ìrí kì ó ya ìyàwó ìyàrá náà. Ìrí ó sàdí ayé ya ìyàwó ìyàrá náà. Ìrí sọ́mọ̀ ya ìyàwó ìyàrá náà. Ìyàrá o. Èénú ayò. Yes. Really kata yìí, èrè ayé ta. Ọ̀rọ̀ tiẹ̀ bẹ́. Ọ̀rọ̀ wẹ̀ wínà o. Ọ̀rọ̀ sàbọ̀ o. Èdè náà yà mọ́nà yà títì.
I manifest the power. Oh Lord, go down, I manifest the power. Oh yeah, that body. Shake.